ẹ̀yin ti wà nílé ẹ wò ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí o ẹnjìnìà Ṣèyí Mákindé eléyìí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti yan ọba Olubadan ìyẹn ọba Rasheed Ládọjà gẹ́gẹ́ bí national chairman of council of obas ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o eléyìí ló wá fa awuyewuye wípé ṣé ó yẹ kí gómìnà sáré yan ọba Rasheed Ládọjà gẹ́gẹ́ bí national chairman pé ní àsìkò tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàrin ọba Ọ̀yọ́ ìyẹn Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn pé awuyewuye kan sì ń lọ lọ́wọ́ pé àsìkò ikọ́ ló yẹ kí ẹnjìnìà Ṣèyí Mákindé ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sáré yan Olúbàdàn o bẹ́ẹ̀ ni lóun àwọn kan ń dùn pé nǹkan tó tọ́ òun ni gómìnà sọ àbí nǹkan tó tọ́ òun ni gómìnà ṣe o wípé bó ṣe fi Olúbàdàn ìyẹn ọba Rasheed Ládọjà bó ṣe fi ṣe national chairman láàrin àwọn ọba pé ohun tó tọ́ ni o. mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship and I believe from the law is every 2 years the and rotate. This is what we're known for ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó but when we sit down we won't resolve it and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta the Alaafin of Ọ̀yọ́ the kábíyèsí Olubadan àti kábíyèsí Ṣọ̀ún and the agreement ni pé they will start the rotation pẹ̀lú kábíyèsí Olubadan of the Ibadan land. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Bàbá lé ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn awuyewuye kan jáde láti ìlú Ọ̀yọ́ ariwo ta gbàyìn wípé wọ́n ti ṣe Aláàfin yàn torí pé nǹkan tí Aláàfin ṣe àti nǹkan tí à ń rí nípa ẹ̀ ó ń ṣe nǹkan tí àwọn Aláàfin ti ṣáájú ṣe a sì rántí pé nígbà kan rí tá a débí tí a wá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lẹ́nu yín nípa ohun tí Ọlọ́run sọ nípa yíyan Aláàfin ẹ sì sọ wípé wọ́n máa ṣìyàn wípé kọ́ wá kí a yan Aláàfin fún wọn láti inú ẹ̀mí ṣùgbọ́n wọ́n ṣe ìjọba tara wọn òun làárọ̀ tó wà lẹ́yìn it's a bad leadership bàbá kí lè rí sọ sí. Thank you very much. O ti dáhùn question tó bíra ẹ̀ jẹ́rí téèyàn bá ti mọ ibi tó ń lọ nípa débi tá ń lọ. Great. 3 weeks ago ó wá síbi obìnrin nípa ọ̀rọ̀ Aláàfin then mo sọ mọ́ ẹ pé nǹkan tẹ́mi fi hàn mí o gọ́vùnà Ṣèyí Mákindé máa ṣe tinú ara ẹ̀ ẹni tó máa lè pakuru mọ́ ló máa fẹ́ fi síbẹ̀ ẹni tó dẹ̀ máa yé jẹ bíi tiẹ̀ tó dẹ̀ máa fààyè gba àwọn tó ń wa góòlù ọ̀fẹ́ tó ń wa rọ̀bì ní orílẹ̀ ní state yẹn torí ní gbogbo gọ́vùnà tábà ti mú Èkó Ọ̀yọ́ gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ó tó di 5 eastern state tí wọ́n gọ́vùn yẹn so Ṣèyí Mákindé òrìṣẹ́ ìjọ kan gbowó ni ló dẹ̀ ń lọ Texas tó ń lọ káàkiri tó lọ ń jẹ́ kò ní the second time tó bá gbọ́ mọ ọkàn tó fẹ́ ṣe. ó kàn gbowó ni. ìbẹ̀rẹ̀ tó ọmọdé mi dẹ̀ ń sọ wọ́n á sọ fún ẹni ẹni gbà láwọn tó gbàdúrà tó fi wọlé fún o ní first round. ìyá ẹ̀gbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ pàdé mi ní London tó ń ṣe gbogbo ẹ̀bọ̀dá mi olùṣọ́ abẹ̀gbọ́n àbúrò wa ló fẹ́ ṣe kíní báyìí ìmọ̀ páàkì ló máa fún wa gbogbo páàkì ló máa jẹ́ tiwa torí ọ̀rọ̀ agbèrò kíní wọ̀nyẹn gbogbo oúnjẹ ń ṣe lẹ́kọ̀ọ́ mo ní sà mi ò tẹ̀ dáhùn lóhùn ṣùgbọ́n àti wọ́n á tìrọ̀ lọ́dún wá padà wá lálẹ́ wọ́n bá wọn gbàdúrà so Ṣèyí Mákindé wọlé mo dẹ̀ tún sọ fún pé ẹ̀ẹ̀mejì ló máa ṣe o ṣùgbọ́n ká gbàdúrà kó má ṣàṣìṣe tó bá ti ń lọ tó máa round up political career ẹ̀ lọ́yọ̀ state wọn ló ti sẹ́bọ̀ yẹn sórí Ọlọ́run òkè kánjú kó tó mú yàn èmi ò mọ̀ bóyá wọ́n fi ṣe Nàìjíríà ni o tó bá wo kékeré
Tambuwao nígbà tó wà ní House of Assembly à ń pariwo àwọn youth tó máa lé Tinubu tó máa lé Ọbásanjọ́ kúrò mbẹ àwọn làwọn wá àjẹ gbẹ then wọ́n dẹ̀ tún mú then di Méjì Bánkọ́lé then Abati àwọn young boys wọ̀nyí then ibẹ̀ láti tún rí Rotimi Amechi tó kọ́ọ̀sì tó ṣe yàtọ̀ sí politics tó ṣe lé ní Nàìjíríà tó bá ti mọ̀ òyìnbó sọ́dọ̀ rẹ̀ ti ní godfather so a historian can become a House of Assembly member and then be the speaker. So then yẹn ni Babangida Buhari fi gbé Chief Justice of the Federation only three papers Islamic àti so then ìyàwó bíi mẹ́rin àtọmọ bíi 31 so he's qualified. So Buhari dẹ̀ lẹ́yìn tó ń ní ìdí nìyẹn so bí ó ṣe rí nìyẹn so ti Ṣèyí Mákindé mi ò mọ nǹkan tó tún ní ìdí látọ̀dọ̀ Ọlọ́run mi ò mọ nǹkan tó lè tí débi tó ti parọ́. Then last 2 weeks money where can we get justice in the whole Nigeria where can we get true justice? Ṣebí Ṣèyí Mákindé wà torí nǹkan tí a fẹ́ Babalọ́lá àti Délé Tìmí yọ ṣebí youth la máa pe gọ́vùnà yìí ń sìn ṣé ó stand bí Délé Tìmí náà ṣé ó stand bí Délé Gíwá náà dẹ́ni bó ló fẹ́ káwọn ọmọ lọ nínú kan tó dálẹ̀ yìí ìdákẹ́rẹ́ wọnú àdó ṣó lè kọ́ ọmọ ẹ̀wọ́ kéèyàn máa ṣépè fún ẹ níbi 300 ṣó ti yẹ níbi 300 àti kéèyàn máa gbàdúrà fún ẹ níbi 300 ìwọ ló dájú ní méjèèjì. àdúrà yẹn ló dá nísìnyí láti jẹta náà ti fún lépè then mo dẹ̀ ti bẹ́ẹ̀ mo ti rọ̀ ọ́ wọ́n mi ò mọ̀ nǹkan tó wà fà ní Nàìjíríà yìí àwọn èèyàn ò ní respect fọ́rọ̀ Ọlọ́run. wọn ò ní respect fọ́rọ̀ Ọlọ́run. kí ló fà á àwọn Adébóyè ti lọ ń gba contract Oyèdèpọ̀ ti lọ ń gba contract ó dẹ̀ ti ń gba ẹ̀gún jẹ then the Lord choose ti gbowó lọ́wọ́ Goodluck Jonathan then Goodluck Jonathan ti fún gbogbo àwọn Christian lówó owó ńláńlá kó lè fi dìtẹ̀ kó fi dìbò against Buhari pé Muslim ló ń bọ̀ àwa Christian mélòó ni Christian tó wà Nàìjíríà mélòó ni Christian tó wà Nàìjíríà wọ́n kàn ṣe owó yẹn bẹ́ẹ̀ wọ́n kàn ṣe owó yẹn so eléyìí tí wàá fa àrífín fún the body of Christ in Nigeria tí wọ́n bá ní tèmi táìmù kan Ọbásanjọ́ débè kan ó ní káwọn àwọn ọba kàn máa kilẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ join ní barak kàn máa kilẹ̀ ẹ̀dídé ẹ̀jòkó wọn lẹ́yìn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé fòkù sẹ́nu ẹni tó yẹ kí wọ́n tá àṣẹ fún bíi ti Bọ̀dé Thomas àti ọba láyé ọjọ́ yẹn tó ní kí Bọ̀dé Thomas kó gbókú Aláàfin ó yẹ kí Aláàfin tó wà àwọn tó jòkó yẹn ibẹ̀ ló yẹ kó ti ní kí Ọbásanjọ́ máa tọ̀ sára kó dẹ̀ máa ya sórin náà ibẹ̀ ló yẹ kó ti wá tiẹ̀ fún inú ilé ló yẹ kó wà ń sìn ara ẹ̀ gíragíra gọ́vùnà yìí òun ló gun Akérédolú tó tẹ ọba Ìkálẹ̀ lójú tó tẹ gbogbo wọn lójú bọ̀dùbà tó dé dàn rí ó tẹ̀tì wọ́n mú mọ́lẹ̀ ń dàn rí wọ́n ní kẹ́jẹ́ máa gbẹ ó gbẹkú náà ó dàmú the governor of the state continue Ṣèyí Mákindé ṣe náà wọ́n máa dán nǹkan wò lára ẹ̀ because eléyìí tó yàn is ìran Aláàfin then ó dẹ̀ ti rí way out of it tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí máa fi wáyé Wòlíì Mákọ̀sí sọ pé ọba Ìbàdàn ní 4 hours pé èní ló ń lọ then ajíṣẹ́ yẹn ní 3 o'clock ọba yẹn kú ní around 5 or 7 lálẹ́ then pé títí Aláàfin wọ́n ti pé kó sí ẹ̀wà wọ́n ti tẹ́nu ẹ̀ wọ́n ti ṣe everything then ẹgbẹ́ obìnrin náà máa ti gbókù ẹ̀ sàwọn ẹ̀wọ̀n àwọn ọ̀rẹ́sì ajẹ́káyọ̀ yẹn kúrò yẹn mọ̀ kò sílẹ̀ tó kàn mí ìyẹn táìmù yẹn Gbénga Dan Àṣàbí ló cover ẹ̀ then gbà tí Aláàfin máa fi rí tán lọ fi hàn Láàfin ó bẹ̀rẹ̀ sí jó ikú bàbá yeye ikú authority ikú bọ́ọ̀lẹ̀ lórí mọ́tò tó àìkú àwọn èèyàn tó pè mí wọ́n jọ pé wọn kì í gbẹ́ fi petrol wọ́n máa ń fa àrárun pọ́ǹpù lọ́wọ́ ní Nàìjíríà lórí blog wọ́n tún bú mi kó tẹ̀tẹ̀ ó ti dé sí padà fún Wòlíì Mákọ̀sí èsì kẹ̀ èmi ò ń dá sọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì àti YouTube kíní wọ̀nyẹn ẹni tó rán yàn ṣẹlẹ̀ yàn ń bẹ̀rù kì í ṣe ẹni téèyàn fẹ́ jẹ fún nígbà tó dẹ̀ máa yá ní àtàṣàjíǹde yẹn tán Aláàfin bọ́ sí kòtò ó dọ̀la ó dìbẹ̀ ó dìgbèrè so automatically ibi ni mo ti pariwo pé Ṣèyí Mákindé rán àwọn èèyàn from the chieftaincy affairs bring the list ẹni tó mú yìí ṣe wà lọ́la pé yẹn wà níbi number 40 41 and 43 eléyìí ti bá wọn tiwọ́ bọ̀bọ̀ kú bọ̀ káàkiri lọ́yọ̀ọ́
kì í ṣòun rárá so automatically wọ́n sọ kì í ṣòun ká tó rọ̀ṣẹ̀ mẹ́ta lé ni wọ́n máa bá wọn fà ṣùgbọ́n kí Ṣèyí Mákindé put his house in order kó múra dáadáa eléyìí yàtọ̀ sígbà tí bọ́ǹbù dún ní Ìbàdàn tó ń da gbogbo ẹ̀rú torí nǹkan mẹ́rin ló yẹ kó ṣẹlẹ̀ sí Ìbàdàn láti October tí ní wákàtí ikú bàbá Àjàní Bello ó yẹ kó consume èèyàn more than 300 ṣùgbọ́n bàbá yẹn jẹ́ èèyàn Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run the last ultimate ló fi sọ pé ẹ jọ̀ọ́ o ọ̀dọ̀ ẹni tàbí wá sìnkú yìí ìyàwó ẹ̀ ló máa pọ́n wálé bọ̀ tó ti kú sí ẹ má jẹ́ ká tún da bàbá yìí láàmú gbafẹ́ mú kankan dání lọ o anybody má dùn ráìsì nílé ni ibi òkú pàpà kò yẹ kó jẹ́ bí déèyàn ti tún ráàyè jẹ ẹran tó tún máa ṣe gbogbo ẹ̀ jẹ ṣẹ́ni tó lọ ìṣe bí ló pa ní àbí kíni ìyẹn ló ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sin bàbá stampage bá wà torí àwọn kan tí bàbá ṣe dáadáa fún wọ́n ti promise 500 take away plastic wọ́n ti promise 300 take away plastic wọ́n ti promise 1000 take away àti gift ṣùgbọ́n wọ́n ti announce àwọn aláàfáà tó wà mẹ́ tó wà handle òkú bàbá wọ́n ṣe dáadáa lágbára Ọlọ́run ẹ̀mí wọn á gùn ju ti bàbá lọ. Àmín. dẹ́rẹ́rẹ́ tí wọ́n dẹ̀ ti dìímú yìí Muslim àti Kírísítẹ́nì kankan náà ni wá. ìkànnì wá. bàbá kan ló bí gbogbo wa àyàrá tó fẹ́ ṣe sàkámàjẹ jìbìtì rádaràdá ló ń ní Muslim yàtọ̀ sí Kírísítẹ́nì ní ìbò Genesis 16 Genesis 12 then Genesis 17 and 18 ó sọ pé Genesis 26 ó sọ pé wọ́n ní nígbà tí ó di Genesis 15 chapter 1 to 5 ó ní jẹ́ irú èmi ní máa lọ láì lọ mọ́. ilé sẹ́rẹ̀ ti Damascus yìí. then ọ̀dẹ̀ tí wọ́n ṣàlàyé fún pé man yìí cool temper take it easy Abraham iyanrìn etí òkun ò lè kà òṣùpá tó wà lókè pátápátá yìí ò lè kà ìràwọ̀ ò lè kà ó ní bẹ́ẹ̀ ni irú ọmọ ẹ yóò rí we are going to be intimacy a sì máa súnmọ́ra débi tó máa gbádùn mi tó máa bímọ then ìkánjú ọ̀wà bí àwọn èèyàn ṣe ń ṣe níwòyí wà lókè ìyàwó ẹ̀ ló pàpà kó bá obìnrin ni o nǹkan tí Mákindé ṣe ìsìnkì ní pé kò ní sọ létí ìyàwó ẹ̀ àmọ́ ó lé àwọn sẹ́kítírì ó lé àwọn èèyàn kúrò mẹ́fà tó máa fẹ́ tẹ̀kì action yìí pé kò máa lọ sẹ́kù kò sí wàhálà ẹ̀mí fi gbogbo ẹ̀hán láti oṣù kẹta bó máa lé wọn jìnnà tó bá fẹ́ ṣe kàyé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ sí lọ́fíìsì ẹ̀ ọ̀tá àárín gbogbo ẹ̀mí ìsìnkọ́lọ̀ ni so ló wá sọ fún Abraham pé kó wọlé lọ bá ọmọ ọ̀dọ̀ ń sùn ọmọ ọ̀dọ̀ ẹ̀ náà dẹ̀ lóyún dẹ́gbà tó wá ní ìyàwó lóyún tán ọ̀nà ògbọ́kọ̀ dẹ́n kò sóbìnrin obìnrin gidi ò sí láyé obìnrin nǹkan tó nínú kan tó lédùnmọ̀ rèé dá ó wà lórí wọn tó má ti fẹ́ ṣe ẹ́ nìkà wọ́n máa ṣe ó lè wà lórí wọn lórí bẹ́ẹ̀dì ká lè wọ́n dẹ̀ wà lábẹ́ fún bẹ́ẹ̀dì yẹn wọ́n dẹ̀ ní sọ fún mi obìnrin lọ́kọ máa ń kú mọ́ lórí tó máa tún sọ fún Gbénga níbo lẹ wà láláùsá ẹ̀dẹ̀ yọjú Gbénga òfurufú yóò máa gbọ́ pé bàbá ọmọ mi kú bàbá ọmọ ẹ̀ ló kú ṣùgbọ́n abẹ́ yẹn ò kú so o lè gba bí wá Gbénga kó a máa wá gbogbo ẹ̀ gbúdọ̀ tutù bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹni tó lọ so but it's okay àtìrí bẹ́ẹ̀ nínú ọgbà Eden àkọlùkọgbà obìnrin náà ni Genesis 3 from 10 to 17 ó ní I am here ó ní why are you trying to say Abraham you don't supposed to be there what are you doing there ó ní da Adam ní come here Adam ó ní no sir I am naked nǹkan yìí náà ni kò ṣe fi sẹ́nu kò dùn kò ṣe tú dànù ó bá yé èèyàn jẹ́ ni tó bá ṣe nígbà tí ó yẹ kó ṣe ò lè jẹ́ èèyàn tó bá dẹ̀ ṣe nígbà tí ò lówó lọ́wọ́ ò lè jẹ́ èèyàn àníwẹ̀ olóògùn kú ẹ̀ wọ́n máa ti ní kí n má fẹ́ ẹ̀ tàbí kò ní nǹkan míì àfokó yìí nìkan ṣá ilẹ̀ tójú á ti máa palẹ̀kùdé báwo á jẹ́ jáde lọ ìyàmá tó máa bí wọn mẹ́ta ìsínú ìyá ń bí ni ó sì máa pé mẹ́jọ ṣe rí nǹkan tèmi try láti sọ fún yín question tó béèrè is very simple kí wọ́n tètè lọ bá ó ti yàn kan tẹ́lẹ̀ o tí wọ́n pariwo tó wà ní kóòtù ó sì wà ókè kó lọ yọ eléyìí kúrò kíákíá kó lọ yọ eléyìí kúrò kíákíá ó máa dáràn ní kíá ó máa dáràn Abuja tẹ everywhere àti gbogbo ogun ọ̀rọ̀ everything máa jà bàbá because ẹni tí ó yẹ kó wà ń bẹ̀ Aláàfin gidi has the same name with Onírìṣà kí lórúkọ Onírìṣà ẹni ìtàn
nínú Aláàfin tuntun tó yẹ kó yàn ẹni tọ̀nà tó ní ó wà nú àwọn list tó gbé dání yẹn kì í fún ní clue ẹni orúkọ mẹ́ta ní ìdílé wọn òdẹ̀ tíjà Aláàfin rí bọ̀ tó bá wá tó bá mú list yẹn wá lórí list yẹn bó ṣe ń lọ yẹn lórí list yẹn it should be around ẹni á wà ní bíi 30 or 31 30 ẹni tó yẹ kó jẹ́ Aláàfin 31 ló yẹ kó wà ń bẹ̀ 40 ló ti mú sí 31 ní Aláàfin tó bá lè hó kò jalè rí kò ṣèjọba rí kò súnmọ́ ìjọba rí kò ṣe anything then tó bá dẹ̀ wo Dáfídì náà kò jalè kò ṣe anything kò ó kó ẹran yìí ṣáá ni iṣẹ́ yìí ṣáá ni lẹ́gbàá tó dẹ̀ sọ ní 1 Samuel 16 verse 10 to 21 17 ó láàní ìjòkó àní ṣe nǹkan míì wọn ti tó bá dé wọn lè fóònù ibi tí ògo Ọlọ́run then kí wàá níṣẹ́ àwọn afọbajẹ àwọn tí wọ́n ṣe ayẹyẹ ti dìlé ẹ̀ látọjọ́ yìí kan bí òpọ̀ wọ́n ti mọ ibi tí wọ́n lọ Àtíkù ní kándídéètì ń bẹ tẹ́lẹ̀ Ọbásanjọ́ ní kándídéètì ń bẹ àwọn lọ́balọ́ba ní kándídéètì nínú ọ̀rọ̀ Aláàfin wọ́n láwọn èèyàn tí wọ́n fowó bá Ifá sọ̀rọ̀ tí Ifá ti mọ dọ́là tó ti mọ euro tó ti mọ yen tó ti mọ Makinde tí Ifá dẹ̀ tí Ifá mú gbogbo wọn lórí ìdúró so ibi táwa jáde sí náà wrong bus stop wrong what wrong bus stop then Ọlọ́run kéré kò kí ń léèyàn kó tó bá yàn then when you restore a wrong person to any position in the world ìkan tó máa kọ́ rí ni pé corruption will be everywhere then ojoojúmọ́ náà ló máa fẹ́ máa ṣètò àwọn tó ràn lọ́wọ́ títí òun náà máa fi rí kú òjijì that's one thing then ìkejì mediocrity bẹ́ẹ̀ ni ó dàbí kò gbé ó dàgbà tó lọ mú Buhari tó lọ mú Ṣàgàrí kó wá lé Awólọ́wọ̀ kúrò lórí ìdúró ẹ̀rí mediocrity ètí dídélẹ̀ nígbà tó yá ọmọ mẹ́jọ kú lọ́jọ́ kan mọ́ Ṣàgàrí lórí nígbà tí Ṣàgàrí máa dúró ní dandan lòún gbọ́dọ̀ gba Ondo state lọ́wọ́ Ajásin at the end of the day all was grudge torí kò yé nǹkan tó ń ṣe Makinde is not a politician Makinde did not know his left from his right thank God he's there but the youth not allow fair ṣe bẹ́ẹ̀ rántí awuyewuye ló ṣẹlẹ̀ ní second time táwọn ẹ̀mí kan sọnù tí gbogbo ẹ̀ we are there we here kò rántí pé bí ọlọ́wọ́ tẹ̀ ní dárí wọ̀nyẹn jí then ṣé ó máa ṣe gómìnà ọlọ́run bá ṣe ń ba lọ yìí náà ṣé ó máa ṣe Adédìbú tó kúrò ń bẹ̀ ṣe bí òun wà kékeré náà ọjọ́ tó máa bá yé Adédìbú jẹ́ wọ́n pa Adédìbú ni bí ẹni fẹ́ pọ̀ jù tábẹ́rẹ́ ti gbogbo ẹ̀ wọ́n gbé bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé ló mi gúrúgúrú kò dọ́nà ó ti bá tiẹ̀ lọ wọn ò fẹ́ mọ́ àwọn Ọbásanjọ́ náà ló lò then bí tó ń dẹ̀ ló ti ó jà wọ́n jalè ń bọ́ stop a ó mẹ́rin ìjọba ẹ̀rẹ̀kú ẹ̀wẹ̀rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ọpọlọ àti ẹ̀fọ̀n nínú ìwé GF Ọdúnjọ kò síbi délé ilé ìdè kó yá tètè reverse yẹ kó revise kíákíá then because there's gonna be low performance when you give ibẹ̀ yẹn tóbi ìmọ̀ àṣẹ ń yọ gẹ́gẹ́ bí ìwé tí mò ń kọ lọ́wọ́ wọ́n fẹ́ yọ state mẹ́ta kúrò ní Ìbàdàn is gonna wear a new car then Ògbómọ̀ṣọ́ máa wear Ògbómọ̀ṣọ́ pàpà inú wọn máa dùn bẹ́ẹ̀ then they are bringing the police academy Navy academy to those areas nínú ìwé tá a ṣe ń ṣe lọ́wọ́ yìí ṣé àwọn kan burúkú yóò ní dádúró ń sìn tó Olúwa ti fẹ́ yọ́nú sí wọn àwọn Ìbàdàn ti jìyà jù marginalization ti pọ̀ jù ìyẹn ló ń fa táwọn gọ́ọ̀fù kan fi kówó jẹ torí wọn ò rí ṣe ṣe ó kò yẹ lọ bẹ́ẹ̀ àwọn ló yẹ kó feed gbogbo Yorùbá land lẹ́yìn wọn Ondo state nípa bitumen and everything àtẹ̀já then àti seaport ìyẹn náà àwọn ò ní Ondo state is the best state in the whole tí wọ́n bá ní Yorùbá land tàbá ti mẹ́kọ̀ọ́ Ondo lókù but you see orí pé adé ní wrong governor bad governor ayé àdé mọ̀ bóyá wọ́n kàn gbowó yẹn lọ́wọ́ ìjọba wọ́n kàn ná ọ̀sọ́pàdẹ́k gbogbo ẹ̀ tẹ́bí dọ̀ àwọn ọ̀sọ́pàdẹ́k náà ló bí ọ̀rọ̀ ayédàtiwa owó tó rí jí náà ló gbé bá mímí gbé bá Akérédolú tó bẹ̀rẹ̀ sí pálípálí ẹ̀ ọ̀dẹ̀ promise yẹ pé nígbà tó bá yá àwọn riverine náà máa ní governor ọ̀dẹ̀ ti ṣe fún wọn sí arrangement wọn ti dìbọ́sì sọ̀bọ̀ ká máa wò ó sí pé ayédàtiwa máa tá ojú omi yẹn kó kọ́lé sórí omi fábíyà fáwọn ẹja àbí kó máa jó bíríkù lágùrẹ́ sọ̀nàmú kan ló méjèèjì meritocracy náà láti ń sọ then coming back again less profit to the people àwọn èèyàn wọn ní rí ìtumọ̀ bí alálàáfin àbá alálàáfin then kò ní sí respect
pátì ló fa àwọn wá kì í ṣe pé ó níwà náà fífi sí PDP náà ní látòkè ilé àwọn èèyàn mélòó ló ti lọ campaign kan tó fi síbẹ̀ kò pọ̀ then ó dẹ̀ máa tún ṣe mismanagement ó máa wáyé the lack of creative and building a new strategy will not be there. ó bí sọ pé téèyàn bá lówó ìyàn ní kó má sunkún owó ra oorun gidi fún yàn o alágídí kẹrẹ kò lè ṣètò ikú alágídí ò lè ṣètò ìkà kò lè ṣètò accident bó ṣe wà ní sọ wọn lè fi gáàsì lé wọn bàjá wọn lè fi staircase tó ń gbà kọjá lójoojúmọ́ wọn lè fi bàjá wọ́n lè fi driver ẹ̀ bàjá so but ó jẹ́ ẹni tí mo fẹ́ràn I like young boys to come grow kọ́mọ tí wọ́n má dàbí tèmi agbésọ́kàwé àtọ̀gẹ̀dẹ̀ àtẹ̀ràn ọ̀bẹ alọ́yìnbọn àṣẹ house boy àgbẹ̀ àtúbá bíríkìlì àṣìṣẹ́ àwọn amóòlù ẹ̀ lọ́wọ́ taxi àtàtòkùnbọ̀ gbogbo wọn yẹn kò yẹ kí wọ́n gbà the same way ìjọba táwọn eléyìí bá rọ́nà àbáyọ bí eléyìí kò yẹ kán tó ṣe lò kò sí kan tó kan gọ́vùnà pẹ̀lú Aláàfin wọ́n sọ ti ní àwọn tó ń yàn tó bá ṣe tó wọn àgbè wá sórí tébù ẹ̀ wọ́n dẹ̀ ti gẹ́ẹ̀tì orúkọ yìí ti pẹ́ wọ́n náà dúró ní bàbá wa ń dé aláfà kan onífà kan worldwide wọ́n fẹ́ gbé wá ó tó ti mọ nǹkan tó fẹ́ ṣe why wasting the money why are you wasting the money why are you deceiving the people so then when you look at the book of Isaiah 57 verse 3 to 11 then Isaiah 56 9 then when you look at Proverbs 28 verse 2 to 26 then Isaiah 1 Samuel 8 10 to 22 then Proverbs 14 verse 34 then you check everything properly. Then when he said in the book of 1 Samuel 7 1 Samuel 8 ó ní Samuel jẹ́ ẹni tí gbogbo àwọn ará ayé bẹ̀rù ṣùgbọ́n láwọn ọmọ méjì tó kàwé gidi ó ló fi wọ́n jẹ ọba lórí àwọn pípọ̀ wọ̀nyẹn bó tí wọ́n mọ̀ bó ṣe ń rù láwọn èèyàn ṣùgbọ́n wọ́n padà wá bá Samuel pé Samuel jọ wá yan ọba fún àtàwọn ọmọ ìyá àríbi tọrọ wọn gbàdá sí chapter 7 chapter 8 then nígbà tí Samuel fẹ́ máa bá sọ̀rọ̀ tó ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ sọ pé Samuel gbọ́ nǹkan táwọn èèyàn wọ̀nyí sọ yan ọba fún wọn jọ mo bẹ̀ ẹ́ my brother reverse your step and go back and take Ishaka then because orúkọ Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin ẹni ìtàn kò bára wọn ìmọ̀ Aláàfin mọ Ọọ̀ni of Ifẹ̀ ó mọ ẹni ìtàn ó mọ ẹni tó máa jẹ so ìmọ̀ ẹni ìtàn yẹn ó ti tó 5 years k'Aláàfin tó kú tó ti lóun ló máa jẹ Aláàfin Ọ̀yọ́ tó bá tásìkò àgbẹ̀ gbogbo ẹ̀yà so kò ní stress ń bẹ̀ kò sí kan tó ó ti lówó tiẹ̀ eléyìí tó fẹ́ kó lọ Texas ó ti kó lẹ́lẹ́ ó fẹ́ kó káàkiri ó ti kó lẹ́lẹ́ tó bá ibi tó tẹ́ tó fẹ́ probe lẹ́yìn tó bá ti second time tán ọlọ́mọ jẹ́ kó tún yà yọ̀jú náà second time wọ́n sọ pé ló fẹ́ di president ṣé lórí ìyàwó àbá ọmọ ṣe pẹ̀lú wàyí ṣe àníìdúró àwọn yìí fún president àbọ̀ òun ló kàn ro àbọ̀ kàn fẹ́ dáná owó tó ti mú fẹ́ dáná ó jọ bí Akínwùmí tó wà ní agric ṣé ó jọ àbójọ ọpọlọ tó wà lórí Tinubu ó jọra ṣé ó gbọ́n tó Ambode níbi tá Ambode tún gbọ́n tó wọ́n tún gé yìí ẹ̀ ó ṣe smart tó wá ṣe àfíjú accountant ó lè dànù ṣebí ó yẹn ṣebí gọ́vùnà Lagos State ẹlẹ́sàkì ẹ̀ wọ́n tó ṣe lọ́mọ́ wá ní táìmù yẹn lẹ́mí sọ pé nínú ìwé prediction 2015 pé ẹni tó máa jẹ gọ́vùnà ó ti wà lẹ́pẹ́ and they followed it kọ́lọ́n tó kó ran Tinubu lọ́wọ́ Tinubu is a listening person yes tó máa ní kọ́ lọ kówó yẹn wá lókè 2015 kó sáré lọ́mú wá kó wá wò it's fair then tó bá dẹ̀ ń lọ ẹ̀pẹ́ ló máa ti wá then Fáṣọlá ó lo one of the man in the Islam and the religious sector ní wọ́n fi send ní wọ́n á fi ra ìwé yẹn lọ níbi tó ń kà nígbà tó lè máa dùn ẹ̀pẹ́ ní Ambode ti wá kò sí wàhálà and Ambode performed in Lagos State but agídí ni problem agídí ni problem Ambode nígbà ní yíyá yìí pàápàá the sun will still shine on him he's going to be they are going to call him back again to handle some portfolio agídí náà ló bà lé
Abíọ́dún yìí ń sìn èmi ń gbàdúrà mo ṣe gbàdúrà láti jẹta kó ló wà fọkọ tó lọ́kàn kì í ṣe ẹni tí mo fẹ́ kó rí dààmú náà láéláé I love you. Ṣèyí Mákindé. I'm like it. Yeah. It's a very factual. Ìtú tó ti pa lẹ́yìn Tinubu kò lè rí ibi lẹ́yìn ìrìn àjò ẹ̀ because ẹni tó bá ti fi tẹ àgbà ṣe so kò má ṣe mistake àwọn pressure kan náà ni kò fetí sí message kò fetí sí because when you look at what we're facing in this country today ó yẹ ká bẹ̀rẹ̀ láti bì kan ká bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó dáa lọ ká máa ṣe nǹkan tó ṣe kíni tó dáa lọ bad leadership bí tó gbé wa léèrè lórí operation feed the nation lórí ká kó oògùn aláti kó àwọn gbẹtugbẹtu lọ South Africa ká ló lé àwọn òyìnbó lọ ọmọ ìsọjọ then $60 billion owó NEPA ká kó yẹn lọ sí ìlú kan pé kó má bá wa ṣe iná tó mi wà káàkiri ní Dublin tọ́ílẹ̀tì bí oko ẹran làwọn èèyàn fi ń dáná náà fi tan globe heat tó jáde láti ibẹ̀ tó ti ṣe ẹlẹ́dẹ̀ then wọ́n lú àwọn ọmọkọlú ìlú iná wà kí Dangote tó rà mọ́ wa lọ́wọ́ kò sí ẹnjìníà nípa ọ̀rọ̀ iná nígbà tó wà ní Ewékòró mọ́kọlú very great engineer ṣé bó náà rà tó jọ́ǹkì sí investment Dangote tààrọ̀ ni those are people supposed to be international person in Baba. So my brother, we need to pray hard so that the Lord can touch the heart of Seyi Makinde and do the needful. Because if not, they will be going to court again. On my day court on Monday. Then gbogbo àwọn afọbajẹ máa bàjẹ́. Then wọ́n máa ní wọ́n ránṣẹ́. Then tó bá dẹ̀ lóun fight nípa ẹ̀sìn. This time around, Alaafin láti jẹ́ Kristẹni. Gbogbo wọn ẹ̀fíìsì ni ẹ̀fíìsì ni sáà ènìyàn ló má ta èṣù Júdásì tó ta Jésù Júdásì tó ta Jésù ọmọ èèyàn Jésù náà ni then má wọrí nípa ẹ̀sìn ọ̀ma ṣẹ̀sìn Aláàfin tó máa mẹ́tẹ́lẹ̀ Muslim ilé náà náà má ṣe bẹ́ẹ̀ bó jẹ́ Muslim ní nǹkan ṣe wọn ìyàwó owó táná lè ní í sìn wọn ìyá Muslim sí nínú Quran tó bá wọn tó wà bẹ wọn ya owó síbẹ̀ so tó bá jẹ́ èyí ló fẹ́ ṣe kó yọ kúrò he should not go to that extent. Ẹ ṣé bàbá. Thank you sir. Nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí ẹ sọ sílẹ̀ fún wa Yes sir. ni mo tún ti máa fa ìbéèrè yìí jáde Yes sir. pé ń ṣe ló yẹ ká lọ bẹ̀rẹ̀ látọjú kan to have improvement ní orílẹ̀-èdè Nàìjíríà as a whole. Àwọn ìfojúsùn wo lẹ ní sà sí pé bóyá a fẹ́ lọ bẹ̀rẹ̀ tàbí ó yẹ ká bẹ̀rẹ̀ níbì kan ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe bàjẹ́ tó yìí torí pé a rí wípé gbogbo nǹkan kò sí kan tó ń wọ́ọ̀kì mọ́ even bàbá president tó ń ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó fẹ́ tilẹ̀ wà ní cross corner tó oríta kò yé mi mọ́ bàbá. Ìwọ ló ti lé ẹ̀wù bẹ́ẹ̀. Ẹnu àgbà ló bèjì gbọ́. Thank you sir. Ìwọ ló ti bẹ̀ wo Tinubu is a dynamic man. He is the godfather of politics. He read it, he knew politics, bẹ́ẹ̀ni kó wo ìlà ọwọ́ ẹ̀. Kò sí awuyewuye kan tó lè ju kóòtù ta lọ kọjá ní last year nígbà tó wọlé tí gbogbo àwọn judges àti lọ́ọ̀yà Nàìjíríà tó ń sùn fọ́nfọ́nfọ́nfọ́n bí ẹni tó mú Solerin àti Alif PM. Ó dẹ̀ ní kẹ́ ní sùúrù anything from July láti April ó kó lámà ti mọ̀ pé ìjọba dá lọ́dún yìí nígbà táwọn àgbàdo bá so pọ̀pọ̀ wà lẹ́yìn tí gbogbo àwọn tó fi nǹkan sóko tó ń rójò fi ṣe ọwọ́ Tinubu kọ́ nìyẹn wà miracle tẹ́lẹ̀ ń wá ní Redeem tẹ́ ń wá ní Deeper Life tẹ́ ń wá ní Celestial Church kò sí miracle ń bẹ inú oko ló wà inú oko bẹ́ẹ̀ ni ó dàbí ẹni ọdẹ tó lọ sóko nígbà tá a ṣe lọ sóko ní bed tó wà ní waste wáyé aa àwa ń bẹ bb àwa ń bẹ lórí ibẹ̀ yẹn torí tí ìkan bá fẹ́ fa kíkì àti mọ bí tá a bá ti mú tàdé tí máa bẹ́ẹ̀ díẹ̀ tá a máa crack tá a máa fi sí mi ò sọ pé mo ń yìnbọn but mo ti try mo ti demonstrate ẹ̀ fún ẹjẹ́ rí àwa wa mọ bí tá a máa lọ dúró sí nínú kòtò tí àwọn ẹlẹ́dẹ̀ẹ́ gbòye ń dà lọ wàá rí àwọn kéékèèké wọn yẹn máa lọ torí àwọn ọmọ máa ti síwájú a máa ti lọ síwájú ìṣòwò tó bá wá rí bàbá wọn yẹn a kàn máa mí kan lè so àwa kò síwájú ẹ̀ fún so bó ṣe ń lọ a kàn fi mú gbé
tó ló bá ti mọ̀ kó ti fọ́gi mú yẹn tí ẹni pé kò kàn wá mẹ́ẹ̀kọ́ máa ṣeré ẹ̀ today ọlọ́run ti bùkún ẹ̀ for that day then after 2 hours 30 minutes tó lọ bá o then after 2 hours wà á lọ fi ìbọn gbà ìyẹn ti dèrò nínú so that is it so kò sí nǹkan ó ti mú mi kọlu èèyàn ní ìmí ìsìn mo ní kò sí Nàìjíríà tí o bá dé London tó bá dé America tó bá dé Australia ni àwọn tó wà port of entry máa bèrè where are you coming from then wàá mú pálí jáde I'm a Nigerian but níbí ìsìn Akíngbòlúgbé ni ó ń bá mi sọ̀rọ̀ kì í ṣe ọmọ Nàìjíríà torí Nàìjíríà kọ́ ló bá ya ẹ̀sùn ẹja tẹmọ́ mi lára Marcus ọmọ Tibetan Festus òkè náà láti Tibetan simple ó dẹ̀ wá pè mí lọ́mọ Nàìjíríà nínú Nàìjíríà ó ní Nàìjíríà bàjẹ́ níbo ló ti bàjẹ́ ṣé imú àbẹ́yìn ṣẹ́sẹ̀ ló kán àbí wọ́n ti ṣubú ìwọ ló mú question béèrè Nàìjíríà ò bàjẹ́ o ọ̀lẹ ló pọ̀ ń ta o ebi lè ń dé ló jẹ́ ká mọ̀ kó bàjẹ́ lókìtìpá lóde ayé ní wòyí ní 1981 82 83 ní December to January amatikọ 3 acres of land. bàbá kò sí bandit ló kó ń gbà yẹn. ẹni sùúrù àti AK-47. ẹni sùúrù tí ó bá mú tàgìrì torí yẹn tó fi nǹkan díẹ̀ sínú ẹ̀ tó bá fi máa oko àgbàdo káàkiri tí màálù bá débẹ̀ tó bá kọjá orí ibẹ̀ ó máa yàwó lè tàgìrì lásán torí yẹn èkó ni bandit ọ̀dọ́ bandit ṣèbí láyé ọjọ́ yẹn nígbà táwa lóko wa ní ìgbọ́ràn lókìtì pupa ní gòdàn táwọn bàbá wa yí sílẹ̀ mẹ́jọ ìbọn lábá ti fẹ́ sùn lálẹ́ wọn máa fi nǹkan sẹ́nu ọ̀nà kò sólúwa ètò lè kọjá ẹ̀ ìwádìí ń sọ̀rọ̀ ní ogun tajà tó ní mórí délé àfikóríkùn kí ni bàbá ẹ̀ sọ fún ẹ lóde ayé torí ẹ̀ kí ni ìtumọ̀ ó lè kú ìjà rẹ̀ kò fẹ́ gbọ́rọ̀ kò dẹ̀ dé kò sọ̀rọ̀ ẹ̀ sí má jẹ́ kí sọ̀rọ̀ tó pọ̀ jù jàre ṣẹ́rí kò fẹ́ gbọ́rọ̀ ni o ọ̀tẹ̀ ní ọjọ́jọ́ rẹ̀ ìkan tẹ́mi try láti sọ̀sà ẹnìkan tó wá láti ìlú wa láti Òkìtìpupa Ìdèpé lókìtìpupa òun ló wọ abẹ́ táǹkì yẹn tó detonate tó fi ná sí ó wà ní foríkùn wọn pè dájẹ́ bá foríkùn ibẹ̀ ló jó sí wọ́n gbogbo activities àwọn Ìgbò yẹn náà parẹ́ sọ́rẹ̀ because of the love they have for their people. Then ìlú àwọn pomi kan ní ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ti débẹ̀ wọ́n ti já bọ̀mù yẹn wọ́n ti já bíríjì yẹn then àwọn ọmọ ìlú wa nígbà tí àwọn tí tó jẹ́ ìkálẹ̀ tó fẹ́ kọjá lórí bíríjì yẹn wọ́n dẹ̀ rí python náà sórí bíríjì bí igi wọ́n rí pé kí òlélẹ̀ wọ́n rí kọjá then nígbà táwọn Ìgbò máa fi dérí abẹ adìyẹ jáde láti inú gbó ó skata ẹsẹ̀ àwọn èèyàn bíi 2 miles adìyẹ skata ẹ àwọn onímọ̀ làwọn onímọ̀ ló ń pa àbí onímọ̀ ló ń trace ọmọ mo ṣe kí ni wọn ó skata gbogbo ẹ ìyẹn ló fà á tí ọmọ òde ayé kò gbọ́dọ̀ jẹ adìyẹ but olùṣọ́ ni mo fẹ́ pé mo fẹ́ gbọ́ ìtàn ló ń sọ̀rọ̀ bandit kẹ gbogbo bandit tán ló lọ́ bọ̀ yìí ṣé bandit lóde ayé ni ṣé bandit dé Ìgbọ́kọ̀dá ṣé bandit dé ìlú tuntun níbo ló fẹ́ gbà wọ́n ní ìkálẹ̀ mẹ́sàn-án tó bá dàrú ní mátọ̀ṣọ́ wọ́n á dúró dẹ̀ lájẹ́ bá ń délé ó lọ bí kankan sá wọ́n á pè é jáde wá ṣé bọ́n rántí kan tó ṣẹlẹ̀ ní Ìdànrè bandit ẹjọ́ sàṣẹ́ rí it's okay question tó ń bí mí yìí sá kò sí nǹkan tó ṣe Nàìjíríà ká fi àtìkò yìí dúpẹ́ lọ́wọ́ Sànní Adé ó ní kò ságbẹ̀ mọ́ lóko wọ́n ní kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé wọ́n dẹ̀ ń pè wá lọ́jọ́ pé àwọn ará oko abọ́dọ̀láǹtì torí gbogbo nǹkan tá ń jẹ ní fresh then kí ni wọ́n wá dé Kòròdú bí tó wà yín sí tó ń bèrè question lọ́wọ́ wọ́n jó lé bàbá ẹ̀ ní àbí wọ́n owó kiri lẹ́yìn tó ṣe tó University of Lagos ó ṣe pàtó sáyé tó ní kàn tẹ̀ mí try láti sọ tí mo bá jẹ̀bi ọ̀rọ̀ mo máa sọ fún ẹ pé mo jẹ̀bi tí mo bá dẹ̀ jàre tó bá bá mi fà mí ò nígbà bọ̀délé tó ń bí mí yìí sí kò sí kan tó ṣe Nàìjíríà ọ̀lẹ ló ṣe Nàìjíríà ọ̀lẹ ló ń bá wa jà nígbà tó ọmọ 18 years
tó ń bá ẹgbẹ́ bàbá ẹ̀sùn tó ń fẹ́ ra iPhone fún ẹjọ́ sá ó ní àkọlé wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó lè fẹ́ máa pọ̀ sí láti gbà táwọn Adébóyè ti wá ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù láti 1979 dàárọ̀ yìí ẹ̀ṣẹ̀ tó ti wọnú ìlú yìí níbi téèyàn ti gbé ya ẹ̀ṣẹ̀ ṣó téèyàn ti gbé girlfriend ẹ̀ṣẹ̀ ṣó níbi téèyàn ti babaláwo ti fọmọ ẹ̀kọ́ṣẹ́ ọ̀dẹ̀dẹ̀ ni wọ́n àwọn tó dá owó lẹ̀ ní àwọn òyìnbó tó dá owó lẹ̀ pépà náà fi rọ́ wọ́n dẹ̀ ti kọ nọ́mbà sí everything ti wà ń bẹ̀ ìwádìí ẹ̀ gé ọmú girlfriend ẹ̀ tó yọjú abẹ́ ẹ̀ ó yọ bàtà ẹ̀ ó yọ gbogbo ẹ̀ bàbá kan ní kókó wa is there any sense in that no nǹkan tó ṣẹlẹ̀ sí wa ti ṣẹlẹ̀ sí yàn rí Genesis 39 Genesis 40 41 and 42 then Genesis 26 1 to 10 then when you look at 2 Kings 6 and 7 ó nígbà tó le tán ó ní wọ́n pa ọmọ ara wọn jẹ ṣé bẹ́ẹ̀ yàn ní China wọ́n ní wọ́n ṣòfin pé wọ́n gbúdọ̀ bí ju méjì pẹ̀lú kan tó bá wọn wọ́n dẹ̀ dúró lé kò sẹ́ni tó break law lẹ́ni thank God for blood everybody want to go to China láti lọ wo bọ́lá ṣe dáhùn every day they raise millionaire every day àwọn fóònù tá ń lò wọ̀nyí àwọn secondary school children ló ṣe then tó bá wo YouTube wá ń sìn ibi táwọn èèyàn ti gbọ́ mú jáde ibi tọkùnrin kan ti bá bàbá ìyá àtọmọ sùn ní Alaafin then ibi tí ẹ̀dá bá jó orí ọká mọ́ orí ejò tá bá jó mọ́ egun èèyàn àti kíní kan èèyàn lè fẹ̀yìntì kan náà kó fò lọ ṣé nǹkan tí wọ́n ṣe ṣé nǹkan tó ń ṣe blọ́ọ̀gì náà fún mi YouTube fún mi lọ wo YouTube ti China wọ́n ṣe ń ṣe mọ́tò wọ́n ṣe ń ṣe battery wọ́n ṣe ń ṣe nǹkan ó wà very educative but the African side of it is very horrible àwọn judges ló pọ̀ lórí tọ̀dọ̀ tiwa wọ́n dájọ́ wọ́n comment rẹ́gẹ́rẹ́gẹ́ torí wọn ò níṣẹ́ wọn ò rí ṣe ìyàwó kẹta náà wà yẹn ẹni tó níṣẹ́ lọ́wọ́ náà kó lọ sílé ẹ̀ àwọn tí ò níṣẹ́ wọn ti fi wọ́n lẹ̀ ságége that's the problem so that's the problem Nigeria is not spoiled ẹran tí gbà tí Buhari baba Muritala ti sọ pé operation feed the nation àwọn yẹn ní foresight but ẹ̀ṣẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ òun náà ló sọ lọ́jọ́ ìpè fọ́ kọ́bọ̀ ló ń bá nígbà tó fọ́ báǹkì lásàbà lójú ogun olú gbogbo owó yẹn lọ sí Kánò bọ̀dọ̀ olówó adé kò ní náà gbogbo àwọn tó bá ru owó yẹn lọ òun ló fún lóògùn wọ́n sún wọn jí bọ̀dọ̀ olówó máa padà wá fẹ̀yìntì wọ́n fi máa fọ́ orí ẹ̀ ní 1976 ó gba ẹ̀san ẹ̀ padà Dimka blow orí ẹ̀ Dimka náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún pé go one ní London pé the deal is done do you want to come back àwọn kan yìí náà ó ní no it's too hot so when you look at it ayé agbára ayé agídí ayé agbára ayé agídí wọn rí ẹ mọ owó tó wà lọ́wọ́ bàbá tó wà lọ́wọ́ Ọbásanjọ́ ni wọ́n ṣe bó ṣe wù ó tún yíyà to the extent èló ló ń gbà sálárì kó tó di bí ẹ mọ́ṣà sí true celestial Yar'Adua yẹn ti mú sìgá lífà ẹ̀ ti bàjẹ́ ṣebí Yar'Adua ló yẹ kó jẹ president Ọbásanjọ́ ò yẹ kó dérí abẹ́ bọ́tọ̀ Ọlọ́run mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ lọ́ fi gbé fún ó ṣe military àrórí ẹ̀ ó ṣe uniform àrórí ẹ̀ ó ṣe operation military convert sí Ọbásanjọ́ fa àrórí ẹ̀ ó ṣe first tax seven àrórí ẹ̀ ìyẹn ló fi lọ́kàn balẹ̀ tó wà àti Àtíkù tó ta gbogbo refinery tí Yar'Adua pé that is country treasure tó rà padà yẹn lára àbọ̀ràn bọ́ ẹ̀ la fi lose Bakassi lórí Bọ́lájí Bọ́lá àti ẹ̀mọ̀ wọ́n ti ra judgement ti pẹ́ ilẹ̀ yẹn dọ̀lá ń sìn Àtíkù ń retí àti fẹ́ lọ máa fa epo lórí ẹ̀ nígbà tó bá wọ 90 tó bá kú díẹ̀ tó fẹ́ lọ sọ́run torí ó sì ń lé president Nàìjíríà ó dẹ̀ mọ̀ pé ìyá àwọn ló wá láti Nàìjíríà lẹ́yìn bàbá àwọn ló wá láti Cameroon ó sì ń fa dọ̀là ó ṣáàtì fẹ́ ta nǹkan kó tó lọ ọmọ arúgbó wọn ló ní ìdájì Dubai so automatically my brother Nigeria question tó bèrè ló ń bí mi inú sá Nigeria ò bàjẹ́ o oòrùn ṣe ń ràn bó ṣe ń ràn o òjò ń ràn bó ṣe ń ràn o gbogbo area ìlú bàbá àti ìyá tàbí tèmi àti wọ́n ti wá I need fertilizer tó bá wọ mọ́tò láti interchange lọ́dẹ Warri wàá rí forest both left and right nobody dare to just go there and farm tó bá dẹ̀ jẹ́ China everywhere náà wọ́n ní Chinese kan wá ó wá deliver lecture ní University of Benin nígbà tó dé Ògúnmúdíà farm ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún
Why? Forest both left and right. Nobody make any move. Oh no. Oh no. Oh no. How can these people? To bá dé àmì Germany. Time kan technical gbogbo wọn gbà kó dání. Ṣé gómìnà láti rí Mr. Benz? Mercedes orúkọ èèyàn ní Mr. Benz. Family ẹ̀ kan ṣe táyà, ìkan ṣe absorber, ìkan ṣe gbogbo nǹkan ẹ̀ náà pé mọ́ra wọn lọ́wọ́. And we are still seeing the Mercedes wọ́n ti ń padà bọ̀ ń sìn. Tinubu ti lọ bá wọn, Pijo ń padà bọ̀, gbogbo wọn padà bọ̀, Àjàkúta ń padà bọ̀, ó ti lọ bí àwọn Indian tó bẹ̀rẹ̀. Ṣé bá àwọn èèyàn ti tà tẹ́lẹ̀? Nàìjíríà ò bá já wọn leadership leader wa náà ni. Wọ́n ráyè ìyẹn náà fi fẹ́ Igbo tó ń fẹ́ Hausa tó ń fẹ́ Calabar tó ń fẹ́ Bíbíò tó ń fẹ́ Ghana tó ń fẹ́ gbogbo ẹ̀. Ọjọ́ tó máa wá fẹ́ lù wá jìbìtì. A lọ bá ọba àlọ́ ẹ̀ sọ̀rọ̀. Wọn èló ni price yìí. Ẹ dìbò àti wọlé. So Nigeria ò bàjẹ́ sá. ẹ ṣé bàbá mi. Leadership ni sá. Thank you very much, sir. Gbogbo nǹkan tó sọ yẹn o, Àjàkúta máa ṣiṣẹ́ lọ́dún yìí. wọ́n tẹ̀sí bẹ̀rẹ̀ operations. Wọ́n ló máa ṣiṣẹ́ ṣe bí ọdún wo làwọn ọdún yìí náà ni. Gbogbo refinery máa ṣiṣẹ́. Lẹ́yìn gbogbo refinery tó wà ní Kaduna. Tí àwọn general bá fẹ́ ṣe ìyàwó, wọ́n á gbé epo di Nìjẹ́. Wọ́n fún wọn ní táǹkà bíi 300. Wọ́n gbé lọ sí Nìjẹ́ wọn lọ tà á. Wọ́n fi jẹ mùlá. Then Buhari yìí náà tó ṣì wà láyé Babangida. Ìgbà táwọn labour strike olóra trailer jọ kó wọlé wọn ni kó máa gbépo fáwọn tó ń tepo tó ń bá tepo tó ń wá sanwó fún Nàìjíríà ẹjọ sá àti láwọn ọmọ àlè ti pẹ́ o ó ní ilé tó bá tiẹ̀ sì tòrò àwọn ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà àwọn eléyìí ò travel rí wọn ní passport wọn join ní sójà láti bí oko ẹran wọn fi join ní sójà kí ni Abacha mọ̀ nípa London kí ni Babangida mọ̀ nípa London ta ló mọ tàbí òbájọ́ ọ̀rọ̀ ọdún méjì ní ọba kábíyèsí ọdún kìíní ta ló mọ ẹbí Ọbásanjọ́ mélòó ló lọ London rí lọ́wọ́ rẹ́kọ̀dù pẹ̀lú ọ̀jẹ̀ lọ inú oko iná láti fìdí gbòdì monkey versus monkey wọ́n ṣe experiment kan of recent wọ́n gbé ọjọ́ kan ní èèyàn bímọ wọ́n gbé síbi cage kan chimpanzee náà bímọ wọ́n gbé síbi other cage bí ojú déètì yẹn ṣe ń lọ wọ́n wo reaction àwọn méjèèjì àwọn ọmọ èèyàn fún wọn lọ́mọ normally títí wọ́n rí i pé ìyàtọ̀ tó wà ní ọpọlọ èèyàn ojú tọ̀dọ̀ lọ ẹran lẹ́ran máa jẹ. Because ó sọ ní wíwá Isaiah 40 1-10 ó ní kò rántí pé ó ní tòótọ́ koríko ń rọ ìtàn náà ń tàn ẹ̀mí Ọlọ́run ló fi lè wá ṣùgbọ́n koríko ní ìlú tòótọ́ ẹran kò ní ìlú. Then when you look at Psalm 139 then when you look at Psalm 49 then when you look at the book of Psalm 55 then when you look at the book of Isaiah 59 Isaiah 49 Isaiah 55 then when you look at the book of Isaiah 43 then he was telling you in Isaiah 55, Psalm 55, and 57, the last 3 verses. Ó ní ó dá àwọn lójú pé àwọn tó ń ṣe ibi wọn ò ní ní sinmi bí òjò tí kù síwájú bí sẹ́yìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn yóò rí. Ní ìsìnkílà lè náwó sí pé a achieve látọ̀jọ́ tá a ti ṣe democracy kò sí. Wọ́n á lọ sí Abuja, senator, House of Assembly member, wọ́n á change wardrobe, wọ́n á change girlfriend. Wọ́n change ọmú, wọ́n change ìfòrò, wọ́n change gbogbo everything. Béèrè contingent allowance, constituent allowance and everything gbogbo ẹ̀. Then extra code káwọn èèyàn lọ sí Canada kan lọ ṣe kí ni wọ́n kò sí ìrìnàjò tí bẹ̀tẹ̀ ní. The same thing. Democracy wa ló wọ́n jù ṣùgbọ́n kí Tinubu tó lọ kó máa bá wa reset ẹ̀. Nítorí ẹni tó gbélé wa lọ́wọ́ kò mọ left from right Abdulsalam ó jí foreign currency. Ó jí local, ó jí gbogbo ẹ̀ jẹ́ everything ṣe bó rẹ̀. Gbogbo wa máa kú lọ́jọ́ kan a wá rí i pé tòótọ́ ẹni tó kú l'Amẹ́ríkà a máa pàdé ẹni tó kú ní Japan a máa pàdé Jimmy Carter tó ṣe kú a máa pàdé Eric Carter bó ṣe kú ọ̀rọ̀ Ọbásanjọ́ ni ilé tó rà ní Georgia àwọn ló hẹ̀pù ẹ̀ nígbà tó kúrò láti ẹ̀wọ̀n wá ló tó hẹ̀pù ẹ̀ lẹ́yìn kí ló kó lára Carter ẹ wo lé Carter ẹ wo gan Carter òun náà náà sìgbà tó ń sin gbogbo àwọn American head of state tí wọn kíra ní time election gbogbo ẹ they need to blend because èèyàn kan bí àwọn tẹ́lẹ̀ nìyẹn Psalm 49 2 Samuel 14 Ezekiel 14 then Job 17 then when you look at Job when you same Job again Job 4 verse 20 to 25 ó ní òun náà tí mo bẹ̀rù gidigidi ló dé bá mi ó ní àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ìdí bẹ́ẹ̀ so kò sí ìmọ̀ tó ṣe Nàìjíríà but ìmọ̀ tó béèrè tí àwọn yóò tù yí bá tí wọ́n bá tètè bẹ̀rẹ̀ ká padà sóko oko náà oko tá a fi lẹ̀ yẹn láti máa lọ mú greatness náà padà sílùú
inú oko la máa lọ sa ọ̀pẹ ẹyọkan tó fi ilẹ̀ lẹ́ni èso ẹ̀ padà wá lókìtì pupa lọ́rẹ̀ kò wá wọ after 7 years láì roko fún asusa tó bá dẹ̀ máa so aso 15 aso 18 that's miracle then iṣu tó gbìn at the right time tó gé sínú ilẹ̀ tó jòrò tó ń ràn tó tún wá yọ jáde tó jẹun pọ̀pọ̀ that's miracle and that's what happened in the book of John Genesis 40:41 ó ní ọdún méje ìyàn ọdún méje àmàrún jẹjẹ but bọ̀kùwà ló kọ́ bẹ̀rẹ̀ ó ní I saw 7 cows màálù méje yìí ó ló sanra gan ó ní ṣùgbọ́n màálù méje tí ò sanra gbé méje tó sanra ni ó ní no ọba ìkankan náà ní fámì ló ń bọ̀ àríjà àríná ló ń bọ̀ ọmọ yẹn tí Babangida kó sí ẹ̀yìn odi ni sí Amẹ́ríkà ní Switzerland everywhere ọmọ yẹn tó bá sí fẹ́ kó sí bẹ̀rẹ̀ Abusalaam kọ́ ìlú iná náà ti ń yọ ṣé báwa mẹ̀kúnnù ńlẹ̀ náà la wà ń lé àwọn túbọ̀ tàwọn obìnrin nílé ilé ìta máa fi lé wọn tá máa lọ yọgí tí wọ́n yọ gbogbo ẹ̀ bí títí sọ̀rọ̀ bí ta ni máa fa àwọn abẹ̀rẹ̀ sí bímọ jọ ìyàwó 3 ò tó olùṣọ́ àgùntàn ìyàwó 2 ò tó fọgànáìsà ìyàwó 4 ò tó ẹ̀bẹ̀ gáàdì ẹ̀ tó gáàdì ẹ̀ ọlọ́run níyàwó kan sóko tó ní kan sẹ́kọ̀ọ́ àwọn àfihàn sára rìn títí tí a máa fi kú àti wáyà tí mo ní wáyà ìgbà àyàwó ajá ta ló fẹ́ tutù. Baba, so please, we should talk about unity. Yes. Because from love we get love. Nínú love láti yọ love. Nínú LOVE láti yọ LEAWE. Láìsí ìfẹ́ kò síbi tá a lè lọ. Because he created us, he said unity, love, and peace. Kí ni wọ́n fẹ́ dá lẹ́mbà àdùnnú sí anarchy? Trouble. Tó máa tún bẹ̀rẹ̀ sí bára wọn jà tó ń lù bọ́n tó ń ṣe gbogbo ẹ̀ káàkiri ń sìn òun á kọ́ ọmọ tiẹ̀ wọ́n sá lọ sí Texas nínú owó wàyí náà ni bí alẹ́ náà ti san fún wa alẹ́ tó mú fúnra ẹ o máa fowó wa fight wa máa fowó wa wéjì wa against wa Nàìjíríà ò jẹ́ o ẹ jẹ́ ká padà sóko ọdún yìí foundation tí ó build last year gbogbo ẹ̀ máa wọlé wọ́n ló ṣe bọ́jẹ́ẹ̀tì wọ́n ní bọ́jẹ́ẹ̀tì yẹn ti pọ̀ jù eléyìí ṣe tẹ́lẹ̀ tá a rí sójú ńkọ́ ẹ jẹ́ kó lọ́kọ́ tó bọ́jẹ́ẹ̀tì wa ìbá kun trailer ẹ jẹ́ kó ṣe kó tó fẹ́ ṣe. Is refurbishing Nigeria. The collapsed foundations is resuscitating it. Olúwa fún ṣe. Then àdúrà tí mo sọ fún lọ́dún yìí tó wà nínú ìwé ni pé he can rule Lagos 6 months from Lagos. Kó padà sí Dandan Barra kó ṣe 3 months 6 months níbẹ̀ kó má mọ̀ bí tó ń sùn wọ́n. Guinea PDP Guinea APC àwọn kan náà ni wọ́n costume ló yàtọ̀ eégún lókìtìpá àti eégún ní Abẹ́òkúta èkó sí kan tó yàtọ̀ ní costume yẹn náà ni lórí kan tó lè kíkan láti mọ gógóró láti mọ gbó láti lè kójú wọn lè ṣe wọ́n dẹ̀ máa fàdá lé wọn lọ́wọ́ the same thing náà ni tọ́dẹ̀ bá múra tó ń lọ sóko ìkankan ló bára mu bullet ìbọn irú ìbọn tó gbé dání ló máa fẹ́ mọ ẹran tó fẹ́ lọ kojú wọ́n máa tó gbé sakabula dagon tó ló fẹ́ lọ fèsì elephant àti gorilla tó bá mú ẹ so bí o ti ṣe rí mi. Thank you very much. Nàìjíríà ò bàjẹ́ o. Baba, ẹ ṣe everything ma work lọ́dún yìí ọdún yìí kẹrin ọdún ẹ̀san ni it's whatever you sow na you reap. àwọn tó ti bà wá jẹ́ tẹ́lẹ̀ ipò ńlá tó wà wọ́n máa já wọn bọ́ ní bank everywhere wọ́n máa já wọn bọ́ lady kan wà tí ò ṣe dáadáa ní First Bank wọ́n ti gbé lọ sí position sí ní federal kò sígbà tí ò ní tẹ́ lọ́dún yìí then First Bank ní yíyá yìí wọ́n ti wà ń bẹ̀ gbogbo báńkì tí wọ́n máa change leader wọn wọ́n ti wà ní prediction tí ó wà ní yìí so you see everything there so kì í ṣe bá àṣẹfẹ́ kọ́ àti iye àwọn èèyàn tí mọ́tò bá pa lórí third mainland bridge àtàwọn gọ́vùnà tó máa gbé ìyàwó wọn sí àtàwọn house of assembly member tó máa lásìlẹ̀t so ṣùgbọ́n lọ́hùn ni ṣùgbọ́n o tí wọ́n bá kọ̀ tí wọ́n yí padà sọ́nà rere they could get cleared so that's all. ẹ ṣé bàbá nígbà ayé Emefiele ó gbàgbọ́ra fún Ọ̀tẹ́dọ́lá. Jeremiah 29 verse 8 and 9 then 11 only the thought I have for you is for peace and not for you. But Psalm 11 verse 3 only pé ilẹ̀ sẹ́bàtì bàjẹ́ kí ló ló ti fẹ́ ṣe. Then Proverbs 16 1-10 then when you look at Proverbs 2 1-8 only tó bá rí tálíkà tó lówó tí wọ́n jọ ń jà ó ní má dá sí wọn. Ọ̀gá àwọn méjèèjì tó mẹ́gbàdé tó mú judgement kan ní olówó àlòkè to that extent. So thank you sir. Thank you very much sir. Olúwa jẹ́ ká máa rí yí bá sà
ṣe púpọ̀ àdúrà yẹn ò correct torí mo lè lọ Amẹ́ríkà mo lè wà lẹ́kẹ̀rí ẹ lókèrè kí n má ṣílẹ̀kùn mi mo lè sá fún ẹ mo lè dọ́ọ̀jì ẹ tó bá ń yọ mí lẹ́nu ìmú ìyàwó mi pápá ò lè gbàdúrà tó gbà pé kó máa rí mi gbà gbogbo má ní òṣèré tí mo pé dábàá ti ẹ̀ bára sùn àtò 21 days àbí 30 days ká tó recover spam yẹn ní oníbàárà mi jìyà tó tọ̀ yẹ o ẹ̀kan ti tó mọ̀ tẹ̀ máa sọ gbé àti bímọ tán kí ló ń palẹ̀ ìpínlẹ̀ mọ́ mi fún so ọmọ rí mi bá kẹ́ ọ̀rẹ́ rí mi bá o bá mi ò ṣeré. gbogbo ńgbà tẹ wà ní Canada Yes, sir. àrèyìn bá nígbà tẹ wà ní Dublin tẹ wà láyé California Georgia gbogbo àrèyìn bá lákòókò yẹn Olúwa jẹ́ kẹ́ pẹ́ fún wa. Thank you, sir. ẹ ṣe púpọ̀ sà àdúpẹ́ púpọ̀ pé adé ọ̀dọ̀ yín ẹ gbà wá tí ilé wa bí ọmọ lórúkọ Jésù yóò dára fún yín sà ẹ ṣe púpọ̀ àdúpẹ́ ọdún ayabo fún wa o ẹ ṣe púpọ̀ àdúpẹ́ sà. ẹ̀yin gbogbo ènìyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa wòlíì àgbáyé ni akékaka lójú ọlọ́rọ̀ nígbà tí ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ ṣe àwọn lẹ ti gbọ́ yẹn o ẹ tún kẹ́kọ̀ọ́ tí nínú ẹ̀ lénìí kí ẹ sì mú lò Nàìjíríà wọn ló tí ì bàjẹ́ o gbogbo àwọn tó kó mọ́ra àwọn ló fẹ́ bà ẹ́ jẹ́ lọ́sọ́ra ẹ o ẹ ṣé bàbá ẹ yẹ yan mi wo ẹ ṣé o ẹ kú ìtẹ́jú sí wa ẹ máa wò wá ẹ máa subscribe kí ẹ sì máa share èyí tí ṣe àwọn fídíòs wa bá ṣe ń jù fún yín lọ́kàn òjọ̀kan àwọn máa rí yín bá ẹ ó sì máa rí wa wo ẹ ṣé púpọ̀ thank you very much.